ẹ bá wa dárúkọ yín fáwọn èèyàn ní ẹ̀kúnrẹ́rẹ́. Orúkọ mi ni ọmọọba Joel Ọláníyì Ọ̀yátòyè tí mo jẹ́ aláṣẹ tí mo jẹ́ ààrẹ àti olùdásílẹ̀ Àṣàdé Worldwide lórílẹ̀‐èdè Canada. Tí a bá ń sọ nípa àṣà ó máa ń níbi tí ó jẹ́ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ yín gan, pàápàá nípa àsomọ́ ẹ̀yin àti àṣà. Báwo ni ìyẹn báwo ló ìbẹ̀rẹ̀ gan? Ohun tí Yorùbá ń pè ní abínibí ni ọ̀rọ̀ àṣà jẹ́ fún mi, torí pé ìdílé tí mo ti jáde ìdílé tó láṣà tó níṣe ni. Tá bá pèèyàn lọ́mọba wọ́n láti jẹ́ pé wọ́n láti ìdílé ọba. Bí mo ṣe ń dàgbà bọ̀, ìṣe àti àṣà Yorùbá wọn la fi kọ́ mi, wọn la fi tọ́ mi. Bí ọjọ́ orí ṣe ń sún mókè tá à ń bọ́ sáwùjọ, mo ṣàkíyèsí pé tí mò ń rí láwùjọ ó yàtọ̀ sáwọn nǹkan tá a fi kọ́ mi ní ilé tó jẹ́ mẹ́ni ìgbàgbé tí èèyàn gbọ́dọ̀ jẹ́ kí aráyé mọ̀ wípé ohun tó dáa ni. Ara àwọn ìrìn àjò mi lórí ọ̀rọ̀ tó ṣe ni wípé ọ̀rọ̀ àṣà jẹ́ ohun tí mi ò kàn rí gẹ́gẹ́ bí ìṣe mi nìkan, ṣùgbọ́n mo rí gẹ́gẹ́ bí nǹkan tí mo gbọ́dọ̀ ṣe ìpolongo ẹ̀ àti ìpèsákíyèsí ìran wa wípé àṣà wa kọ́ má jẹ́ kó parun, ó dàbí ogún tá gbọ́dọ̀ fẹ́ fáwọn ọmọ wa. Àwa ń gbé àṣà lọ sí orílẹ̀-èdè Canada. Báwo ló ṣe rọrùn gan láti máa ṣe lọ́hùn? Àbí tẹ́ bá kàn tí àwọn Nàìjíríà ní ìbọ̀lẹ̀ ń ṣe ni? Àṣà tá à ń sọ igun orílẹ̀-èdè Canada mo ti bẹ̀rẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé orílẹ̀-èdè bí Nàìjíríà bí ni mo ti tẹpọ̀ létí lọ sí orílẹ̀-èdè Canada. Ṣùgbọ́n kọ́kọ́ dàbí nǹkan tí ò mọ́pọlọ wá. Kódà mo rí lára àwọn ọmọ Yorùbá tó ti sọ fún mi rí pé ìgbà tó ṣe fẹ́ bẹ̀rẹ̀ kíní o, àwọn òpin kí lè tún ṣe ilé ohun tó ń ṣe yìí ò túmọ̀ ní ìtumọ̀ rárá. Ṣùgbọ́n nísìn àwọn fi yangàn. Torí pé kò rọrùn kí èèyàn dúdú pàdé lé dúró láàrin èèyàn funfun wípé ara yín ni mí. Wọ́n á kọ́kọ́ wò pé àwọ̀ kò jọra wọn, ìsọ̀rọ̀ kò jọra wọn. Ẹni ẹ̀ ò tún wá dó lórí ìyẹn nìkan tó wá ní pé mo fẹ́ kájọ máa ṣe kíní tí ó dẹ̀ ń ṣe titi wọn. Ṣùgbọ́n torí wípé wọ́n rí ojúlówó nínú nǹkan tí mo fẹ́ ṣe pé kì í ṣe pé mò ń wá owó, tó tó bá jẹ́ títí owó ni àwọn nǹkan tí mo kà nílé ẹ̀kọ́ lọ́hùn tí mo gba ìwé ẹ̀rí àti àmì ìdánimọ̀ lé lórí ló yẹ kí n máa fi ṣiṣẹ́, kí èmi náà máa kó owó mi jọ, kí n máa kọ́lé báwọn ẹgbẹ́ mi ṣe ń kọ́, kí n máa ṣe oríṣiríṣi nǹkan mèremère, kí n máa lo oríṣiríṣi ọkọ̀ bí àwọn yìí tó kò ṣe ń ṣe. Ṣùgbọ́n ọ̀rọ̀ àṣà yìí kò ń jẹ́ lè sùn. Máa wò pé ó dàbí ẹni pé ara ń tí elédùn ọba tó pè mí láti wá ṣe. Bàbá Àṣà, wọ́n dàbí pé mo dá yín padà sẹ́yìn. Púpọ̀ àwọn tí wọ́n ń wòye fún ìgbà àkọ́kọ́ ẹ̀ ń sàlẹ̀ kan pé ọmọ ọba ní a fẹ́ mọ ibi tí wọ́n ti bí ìgbógun ẹ̀ ti ṣẹ̀ wá. Ọmọ Yorùbá ni mí lóòótọ́, ṣùgbọ́n odò kì í sàn ó mọ̀ ní orísun. Mo jẹ́ ọmọ bíbí ìlú Dùnòrò ní ìpínlẹ̀ Kwara níjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn. Ṣùgbọ́n ọmọ ọba tá à ń sọ yìí jẹ́ ti Òró, nítorí pé láti ààfin Òró òun ni àwọn bàbá wa ti lọ sí ìlú Dùnòrò. Ó túmọ̀ sí wípé ọba tí wọ́n ń jẹ láàfin Òró òun náà ni ó jẹ́ ọba titi wa tí wọ́n fi ń pè wá lọ́mọ ọba. Torí láti ààfin Ọ̀yọ́ ni àwọn bàbá ńlá wa ti lọ sí ìlú Òró tí àwọn náà wá jẹ́ ara àwọn tí wọ́n jọ ń pín adé Òró dé tó jẹ́ ohun tí wọ́n ń tò láti ìlú kan sí ìlú kan bó ṣe jẹ́ nìyẹn. Láti ṣe Àṣà lè pè àbísà àṣà. There was another tip mo tún gbọ́n pàánù pé láti máa gbé àṣà lárugẹ pàápàá ní orílẹ̀-èdè àwọn aláwọ̀ funfun. Àmọ́ pé kò lè jẹ́ nǹkan tó rọrùn bẹ́ẹ̀. Àwọn àdójúkọ wo lẹ ti rí àti pé báwo ni ẹ lè ṣe rí àwọn àdójúkọ wọn? Ẹ ṣeun púpọ̀. Rí pé lẹ́ẹ̀kan gbà tá à ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn olóyìnbó, ìrírí òun làgbà ọgbọ́n. Èèyàn lè gbọ́n ṣùgbọ́n tí ò bá ní ìrírí kò ní bí ó ṣe lu ọgbọ́n. Inú ìrírí láti gba ìjọba mọ̀ràn lẹ́ẹ̀kan nígbà tá à ń bá àwọn olóyìnbó sọ̀rọ̀. Nítorí pé àwọn ìrírí tí mo rí lọ́hùn láti ṣe ìgbélárugẹ àṣà Yorùbá láàárín àwọn ènìyàn funfun ó nira díẹ̀, nítorí pé kì í ṣe èdè wọn, kì í ṣe àṣà wọn, ṣùgbọ́n wọ́n mọ̀ pé gbogbo èèyàn tó bá ti wá sáyé ló ní ìṣe ló láṣà. Àwa la wá kọ́kọ́ láti ké gbàǹjarì, torí pé ohun tí ènìyàn bá ní tó bá fi sínú ilé tó bá déta tó bá ní mo ní wọ́n kàn mọ́ fètí bọ̀ náà ni. Ṣùgbọ́n tó bá mú lọ sóde wọ́n ní èyí náà nírú aṣọ èyí náà nírú bàtà torí pé ó ti mójú ẹ̀bọ̀dé wọ́n ti rí. Ẹ jẹ́ ká mú àṣà wa wá láti orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ ilẹ̀ Yorùbá
ẹ jẹ́ ká wá ṣe àfihàn ẹ̀ níbi ká wá wò bóyá wọn ò dá wa lóhùn àbí wọn ò ní dá wa lóhùn láì tiẹ̀ tí wàá ṣàfihàn ẹ̀ rárá. Mo kàn tiẹ̀ wá kọ lẹ́tà ní pé síjọba ìpínlẹ̀ àti àwọn ìjọba tó wà káàkiri nílé ìgbìmọ̀ aṣòfin wa pé èdè Yorùbá jẹ́ ara èdè kan o tó náà ń jẹ́ èdè tó ń bẹ lágbàáyé. Ẹni lọ wò nínú Wikipedia, ẹni lọ kà á wò lórí ẹ̀rọ ayélujára pé kí ni ìran Yorùbá jẹ́. A jẹ́ ẹ̀ka kan tó jẹ́ pé ẹ lè bá wa pàdé lórílẹ̀‐èdè Nàìjíríà, ẹ lè bá wa pàdé lápá ìwọ̀ gúúsù Amẹ́ríkà, ẹ tún wá lè bá wa pàdé náà ní ilẹ̀ adúláwọ̀ ní West Africa. Mo kọ́kọ́ ṣàlàyé oye wọn bọ̀ díẹ̀díẹ̀. Eléyìí ni wọ́n ń pè ní ìkíni káàbọ̀ ní fàárá ni, kì í ṣe pé mo sọ tán yányán. Kán wá wo ohun tó jọmọ́ gbogbo tá à ń sọ yìí níjọba báyìí, nígbà báyìí, ní àkókò báyìí, níbi báyìí. Òun làwọn náà wá ń wò pé tá à gbọ́ rí, wọ́n sọ díẹ̀ fún wa, ẹ jẹ́ ká lọ wo ohun tá à bá pàdé. Wọ́n bá múra wa pàdé, wọ́n bá èdè wa pàdé, wọ́n bẹ̀rẹ̀ sí ní rí wípé àṣà yìí dùn lóòótọ́. Nígbà tá a máa ṣe lẹ́ẹ̀kejì ní 2019, wọ́n ti rí bí ohun tó jẹ́ wípé ó gbọ́dọ̀ jẹ́ nǹkan táwọn gbọ́dọ̀ lọ lóòótọ́, débi pé gómìnà rán yàn wá. Ìgbà tó máa fi di ọdún 2020, COVID ò jẹ́ àríṣe, a ṣe lórí ẹ̀rọ ayélujára. Ìgbà tó máa di ọdún 2021, a wá sí orílẹ̀-èdè Nàìjíríà. Ok, ó tẹ̀mọ́ dàbẹ̀ ni pé bóyá orílẹ̀-èdè Canada tá a wà nìkan ló jẹ́ ká máa rí ṣe. Ẹ jẹ́ ká wá sílé náà káwọ́ bóyá rí ṣe. A ṣe pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó wa náà là ń ná o. A wá sí ìpínlẹ̀ Èkó. A ṣe pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Èkó. Bàtà wá ṣe yẹn tán tó wá dọdún tó kọjá. Gómìnà fúnra rẹ̀ wá rí pé kíní ti kúrò ní nǹkan tí àti ẹ̀ lè gbọ́dọ̀ máa sọ nípa ẹ̀. Ó wá kan lè ṣe fídíò tó sọ nípa àṣà dé. Ó tún ti ṣe mí fọ́dún tó tún sọ nípa títí ìṣe àṣà lọ́jọ́ tó jẹ́ museum tá a ṣe kalẹ̀ sí orílẹ̀-èdè Canada. Gbogbo kíní ó ń fi hàn wípé a ti dàbí ẹ jẹ́ kí n lo èdè òyìnbó institution tó jẹ́ ilé ẹ̀kọ́ tó jẹ́ wípé oríṣiríṣi ẹ̀ka ìmọ̀ la lè mú jáde níbẹ̀. À ń gbìyànjú àti mú àṣà jáde níbẹ̀. À ń gbìyànjú àti mú ìmọ̀ ọmọlúwàbí jáde níbẹ̀. À ń gbìyànjú àti mú ìṣe jáde níbẹ̀ àti iṣẹ́. A tún wá ń gbìyànjú láti mú ohun tí a bá máa pè ní ọ̀nà àbáyọrí sí ètò ọrọ̀ ajé tó lè dẹnu kọlẹ̀ àbí ètò ti dẹnu kọlẹ̀. Ẹ gbìyànjú, ẹ gba ìjọba níyànjú lẹ́ẹ̀kan, ìjọba tuntun tó ṣẹ̀ lórí àlééfà nísìnyí, pàápàá jùlọ nípa pé à ń ṣe àsopọ̀ iléeṣẹ́ ìkóròyìnjọ àti iléeṣẹ́ tó mójútó àṣà, ìyẹn Ministry of Information and Culture, wípé ó yẹ kí wọ́n yà wọ́n sọ́tọ̀ ọ̀tọ̀ ni. Afẹ́jẹ́kẹ́ bá wa kí ni èrò yín lórí àwọn lórí nǹkan bẹ́ẹ̀? Ẹ ṣe púpọ̀. Ṣé ẹni ká bá ń sọ nípa ẹ̀ka, tí ẹ̀ka igi bá wà tó bá tún ní ẹ̀ka míì, ẹ̀ka lóhùn o, tó bá tún wá lọ ní ẹ̀ka míì, ẹ má gbàgbé pé àwọn ẹ̀ka yẹn náà so ọmọ, yóò wá da ẹrù tó pọ̀ lu ẹ̀ka tó gbé gbogbo wọn ró. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀ka ìròyìn àti àṣà jẹ́. Ẹ̀ka tó gbé ró ó yẹ kó gbé ìròyìn nìkan ró. Ó jẹ́ ẹ̀ka tó mójútó ọ̀rọ̀ ìròyìn lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀ka kan nìyẹn. A máa ṣiṣẹ́ ìròyìn fún ìjọba àpapọ̀. Kí ẹ̀ka kejì tá a fi pè ní ẹ̀ka àṣà kó náà dá dúró, kó wá máa lè ráyè mójútó ọ̀rọ̀ àṣà. Irú èmi ń sìn, mo sọ pé ìrírí lóògùn ọgbọ́n. Ìgbà tí mo rí pé mò ń ṣiṣẹ́ pẹ̀lú ìjọba, iṣẹ́ tí mò ń ṣe ó tó mi ná millions of naira ni ó ń fún mi lóṣù tí mo bá ṣe sówó ìlú wa. Mò ń sanwó lé, mò ń jẹ, mò ń mu, mò ń gbọ́ bùkátà, mo tún fowó ránṣẹ́ sáwọn tí mo fẹ́ ṣàánú. Ṣùgbọ́n onílé iṣẹ́ mélòó ni yóò gbà mí láàyè wípé mo fẹ́ lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà lọ́la, mo fẹ́ lọ bá wọn sọ̀rọ̀ àṣà, mo fẹ́ lọ pàdé àwọn èèyàn kan ní orílẹ̀-èdè Nàìjíríà ká jọ sọ nípa ọ̀rọ̀ àṣà dé. Tó bá ti ń pọ̀ jù, wọ́n á ní fi ṣe àwọn ilẹ̀. Ó tó wá di bẹ́ẹ̀ wípé màá nírú ìtàn bẹ́ẹ̀ nínú ìran mi. Wọ́n á fúnra mi, mo kọ̀wé lẹ̀ pé mo fẹ́ fi ṣẹlẹ̀ sọ́lọ́run lọ́rùn, kọ́lọ́run máa bọ́ mi. Ó túmọ̀ sí wípé tí mo bá lè máa ṣe ọ̀rọ̀ àṣà dé lásán pẹ́kẹ́rẹ́ bó ṣe rí yẹn, tí mo rí pé mi ò lè fi iṣẹ́ mi kún, mélòó wá ní ẹ̀ka ìjọba tó so ìpínlẹ̀ 36 ró, 36 states, a tún wá gbé ẹrù mi rù. Kò pọn dandan, ó lè má jẹ́ mínísítà ni wọ́n yàn fún culture. Wọ́n lè yan alámòjútó ọ̀rọ̀ àṣà. A kàn jẹ́ supervisor on culture. A dẹ̀ máa mójútó àṣà nìkan. Ó wá lè máa jábọ̀ fún mínísítà yẹn o. Ṣùgbọ́n mínísítà ò lè mójútó méjèèjì, má jà àtàrà wa. Kọ́dẹ̀ máa wo títí èrè tó wà ń bẹ̀ o. Torí lọ́pọ̀lọpọ̀ ìgbà míì, àwọn èèyàn máa ń rò pé bí ẹrù bá ṣe pọ̀ lórí àwọn tó lówó táwọn máa gbà lórí rẹ̀ á ṣe pọ̀. Ṣùgbọ́n aláàrù tó ru ẹrù mẹ́wàá
lẹ́ẹ̀kan ṣoṣo àti tó rí 5 lẹ́ẹ̀kan ṣoṣo yóò ṣáájú rẹ ẹnìkan ju ẹnìkan lọ. Ẹni tó kó nǹkan méjì dání lẹ́ẹ̀kan ṣoṣo yóò tètè rẹ ju ẹni tó kó nǹkan ẹyọ̀kan dání lọ. Àtọ́ bá dẹ̀ wá di ní alẹ́, ẹni tó kó ẹyọ̀kan dání yẹn yóò ṣàṣeyọrí torí ọwọ́ rẹ̀ fúyẹ́ bó ṣe ń lọ, ó ń kí ẹbí, ó ń kí ará, ó ń káwọn ọ̀rẹ́ tó ń pàdé lọ́nà, ó débi tó ń lọ láyọ̀. Àwọn èèyàn ń jẹ́rìí sí pé a rí nígbà tó ń bọ̀ ó kí wa. Ṣùgbọ́n ẹni tó rú méjì lórí ó ti rẹ̀ kò lè rí ibi kẹ́yìn kankan lọ́tún lósì. Ìgbà tó bá dé àgbà wo ló kọjá àti ẹ̀wọ̀n kó kọjá kò sẹ́ni tó máa rí làálàá tó ṣe torí pé kò ní àǹfààní láti ké sáwọn èèyàn lọ́tún lósì nígbà tó ń kọjá. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ṣẹ́ rí o tó má ti dù ú púpọ̀ lu èèyàn kan ṣoṣo á kọ́ débi tó ń lọ ṣùgbọ́n kò sẹ́ni tó máa rí iṣẹ́ rẹ̀ kò ní yọ torí ọ̀run ti wọ̀. Ẹ ti ṣe bàbá sọ nípa àṣà ìlú tiẹ̀ lè ran ètò káràkátà orílẹ̀-èdè lọ́wọ́. Ní ìbéèrè tẹ́ béèrè yìí dùn ní mọ́ mi dáadáa. Ní ọdún 2021 ohun tá a sọ nípa àṣàdé ni wípé ọ̀nà tá a lè gbà láti lo àṣà wa, àjogúnbá àṣà wa ṣe àgbédìde ọrọ̀ ajé wa. How to use our cultural heritage to revive our economy. Nígbà tó di ọdún tó kọjá, a sọ nípa ọ̀nà tí a lè fi ṣe àlàáfíà tó mú àjọṣe pẹ̀lú ìdàgbàsókè alálàáfíà ní àwùjọ wa. Ó túmọ̀ sí pé a rí pé èmi ò gbọ́ tí ẹ̀wọ̀ gbọ́ tí mi à ń jínigbé lọ́tún à ń jínigbé lósì ká sọ nípa àlàáfíà. Lọ́dún yìí ohun tá a pè ní wípé ọ̀nà tí àṣà wa tó lè ní ipa nínú ìdàgbàsókè àgbédìde ọrọ̀ ajé àgbáyé. Ó túmọ̀ sí pé kò sí bẹ́ẹ̀ ṣe lè wo àṣà tó ó wà nínú ọrọ̀ ajé. Olóṣèlú dùn mí fọ́pọ̀lọpọ̀ tí wọ́n rí jáde lónìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wọn ò kàwé. Ọ̀pọ̀lọpọ̀ wọn bóyá iṣẹ́ oko, bóyá télọ̀, kí wọ́n ránṣọ, kí wọ́n hunṣọ, kí wọ́n lọ sọ́jà tàbí lọ sóko kí wọ́n lọ rán òwú tàbí kí wọ́n dá oko kòkó. Àwọn nǹkan tí wọ́n fi kọ́ wọn rèé, tí wọ́n fi tọ́ wọn rèé. Kódà ẹlòmíì gúgúrú àtẹ̀pà nìyẹn ń tà lẹ́bàá títì. Ìwọ́n gbà tó wó dé, ó gbé ìyá kò lẹ́bàá títì. Kò sẹ́ni tó ní òye nípa gúgúrú àtẹ̀pà mọ́. Ṣùgbọ́n tó bá jẹ́ òyìnbó ni, òyìnbó máa wo iṣẹ́ táwọn òbí rẹ̀ ń ṣe, á wo ọ̀nà tí ó gbàgbé lárugẹ, tí ó di nǹkan tí wọ́n lọ mọ́ rà nínú àwọn ilé ìtajà ńláńlá, tí ó di wípé wọ́n á sọ pé àìmọye àwọn ilé ọjà ńláńlá lẹ́yìn tí wọ́n pè ní búkà. Ṣùgbọ́n kò ń ṣe búkà gangan, bí ilé oúnjẹ ìgbàlódé náà ni wọ́n ṣe wọ́n. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń ronú nǹkan báyìí òbí la lè ṣe láti ṣe àgbédìde rẹ̀. Àwọn nǹkan àṣà wa náà ó ti lé ní ìwé proposal 5 tá a ti kọ. Àwọn ìjọba tó lọ kò sí ìjọba tá a kún dé àwọn tá a máa tò wá lọ́la pé ká wá ṣe. Àti ẹ̀ ní pé kí wọ́n fún wa lówó, a kàn sọ fún wọn pé ní tá a fẹ́ ṣe rèé, ẹ̀yin èèyàn kan ti wá, iye tá a fẹ́ náà rèé, yóò mójútó ọ̀dọ́ òrìṣẹ́, á dá àṣà wa padà sí àwùjọ. A pè ní Youth Empowerment Access Center. A kọ proposal yẹn, a ṣe ní copyright tó ra àwọn èèyàn wa fún òní nǹkan ṣe tẹ́lẹ̀. Wọ́n ti bá gbé lọ́dọ̀ wọn, àwọn máa fẹ́ lò. Ìgbà tó yá ara wọn kátà la fẹ́ ṣe náà, ara wọn kọ̀ọ̀kan pínlẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n dọ́gbọ́n bí ọgbọ́n tí wọ́n pè ní nǹkan míì tán ṣe tán fi gbowó lọ́wọ́ àjọ àgbáyé. Ó ṣe bí tá à ń lọ lé nìyẹn, bí tá à ń lọ ní wípé kí ó dá fára lé kó dá fára oko. Ẹni tó ń pariwo ọ̀rọ̀ yìí ó láǹfààní àti gbé orílẹ̀-èdè míì, orílẹ̀-èdè tó fún mi ní gbogbo nǹkan tí mò ń fẹ́. Tó bá rẹ̀ mí màá gbàwòsàn ọ̀fẹ́. Tí mo bá rí pé mi ò lówó lọ́wọ́, mi ò níṣẹ́ lọ́wọ́, tí mo bá lọ bá wọn fún social assistant tí mi ì ṣe rí, wọ́n á fún mi lówó. Ó túmọ̀ sí pé ibi tí mo wà gbogbo nǹkan tí mo nílò ni mò ń rí. Ṣùgbọ́n ìtara tí mo ní fún àṣà kì í lè jẹ́ kí n sùn. Màá tún wò pé rárá kí ni ò gbọ́dọ̀ ṣú mi. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ la láti gba ìjọba nímọ̀ràn kí wọ́n lu àwọn èrè tí wọ́n lè rí nípa gbígbé àṣà dìde, kí wọ́n má sọ àṣà di ìyàwó inú ilé tó jẹ́ wípé ibi tẹ́ ẹ fẹ́ sí náà ni ó wà, ẹ fún lówó oúnjẹ, kódà bí ó bá ra rú lọ́jà, ẹ fún lówó kò lè dára torí pé kò ṣiṣẹ́. Ṣùgbọ́n àṣà gangan fún rẹ̀ ó lè mú owó wọlé fún ìjọba. Tí wọ́n bá láwọn ò mọ bó ṣe lè ṣe, àwa ṣe tán láti fi ara wa jìn. Ẹ jẹ́ ká ṣe báyìí, ẹ jẹ́ ká ṣe báyìí, ẹ jẹ́ ká tọ́ báyìí. Wọ́n á dẹ̀ rí pé Bàbá Àṣà ní gbogbo àwọn ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ ní káńsù tí wọ́n ní culture àwọn ìjọba ń bẹ̀. Bẹ́ẹ̀ ni federal náà ní akitiyan yín láti kàn sáwọn tí wọ́n jẹ́ alámòójútó àṣà nípínlẹ̀ àti federal. Ẹ ṣeun púpọ̀. Ẹ rí pé mo ní ọdún bíi méjì sẹ́yìn ní 2021. Ìdí tá a fi ṣe ayẹyẹ àṣàdé pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, a rí wípé nǹkan àṣà kúnbẹ̀ la fi ṣe àgbéjọpọ̀. Lẹ́yìn àṣàdé yẹn, a ṣe ìfilọ́lẹ̀ yìí pé a fẹ́ ṣe Youth Empowerment Access Center tó máa wà ní gbogbo ìjọba ìbílẹ̀
ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan, ìjọba ìbílẹ̀ that is local government ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Lẹ́yìn ìgbà tá a ṣe tán àgbọ̀ kankan mọ́, a tún gbìyànjú àti rí kọmíṣánná, a tún gbìyànjú àti rí gómìnà bígbà tá à ń tọrọ owó ni. Mo wá wò ó pé àwa ta lè ná millions of naira láti ṣe àṣàdé ló wá di wípé a kànlẹ̀kùn kọmíṣánnáàtì, ló wá di wípé afẹ́ rí gómìnà ní tí gómìnà ń fún wa níwèé pé ká wá rí àwọn níbi tá a wà lọ́ọ̀ tá a fi ṣe lé tá a ṣe aláwọ̀ kan náà pẹ̀lú wọn. Kíní yẹn dùn èmi gẹ́gẹ́ bí èèyàn. Mo padà sórílẹ̀-èdè Canada lọ́dún náà lọ. Bàtà Adépínlẹ̀ Èkó wọ́n gbà wá láàyè aláfẹ́ ṣe ìfilọ́lẹ̀ Youth Empowerment Access Center. Wọ́n rí bí tó ṣe ṣùgbọ́n kò sówó lẹ́ǹsìn. Ó dá tí ò bá sówó ńlẹ̀ ẹ bá wa ké sáwọn tí ẹ mọ̀ wípé wọ́n rí jájẹ láwùjọ tó yẹ pé tẹ bá pè wọ́n pé ẹ nílò nǹkan báyìí wọ́n á ṣe. Kódà kó jẹ́ pé wọn ò ní fún wa lówó, a nílò bọ́ọ̀sì mẹ́ta kó fún wa lẹ́yọ̀ kan. Tàbá ṣàlọ́ ta bọ́ọ̀sì mú mọ̀ pa àti ta bọ́ọ̀sì. Ó túmọ̀ sí pé àwọn nǹkan tó ṣe fojú rí tá a nílò kí wọ́n jọ̀wọ́ ẹ̀ fún wa kárí iṣẹ́ ìṣe. À ń wò bọ̀ bóyá yóò ṣe ṣe, à ń wò bọ̀ bóyá yóò ṣe ṣe títí tí ìjọba fi parí sáà tó parí. Sáà míì ló tún bẹ̀rẹ̀ yìí lọ́dún tó kọjá náà a tún kàn sí ìjọba àpapọ̀. Àṣàdé ọdún tó kọjá lórílẹ̀-èdè Canada àwa àti ìjọba àpapọ̀ lájọ ṣe. Ṣùgbọ́n àwa la dánwò ẹ̀ náà. Ìtìjọba àpapọ̀ ń jó yé wa tí mínísítà àgbà náà Alhaji Lai Mohammed mo láǹfààní àti bá wọn sọ̀rọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ìjọ náà níṣẹ́ àwọn là ń ṣe. Ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé owó tó wà gan kò tó ṣe títí ẹ̀ka ìròyìn débi yóò wá bọ́ sínú àṣà. Adé tún jó yé mi pé ẹ̀ka ìròyìn tí ẹ gbọ́dọ̀ mọ̀ ṣe é ṣe torí lójijì tí ròyìn bá dé táwọn ọba aráàlú bá sọ̀rọ̀ tó bí kò sówó ńlẹ̀ ìlú lè bá dàrú lóòótọ́ torí gbà táwọn yẹn bá láwọn fẹ́ gbọ́ látọ̀dọ̀ ààrẹ àwọn fẹ́ gbọ́ kí ààrẹ sọ sílẹ̀ tí kò dẹ̀ sówó tí wọ́n fi lọ lé ìròyìn tàbí tí wọ́n fi ṣe gbogbo tó yẹ kán ṣe nǹkan á dàrú. Fún díẹ̀ yìí ó ń kó àwọn sẹ́yìn láti náwó lórí àṣà. Ó túmọ̀ sí pé kì í ṣẹ̀bi àwọn tó wà lẹ́nu kíní ìbáwá ṣe rè ni owó òbí jáde bí kò ṣe wípé ọrùn ń wọ ẹ̀ka náà torí pé nǹkan méjì ni wọ́n kó lé lọ́wọ́. Fún díẹ̀ yìí àwa ti gbìyànjú gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè a kó àwọn nǹkan àṣà kúrò lórílẹ̀-èdè Nàìjíríà láti lọ máa fi ṣe ìrántí fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó wà lórílẹ̀-èdè Canada owó ara wa la ná. Lóṣooṣù mò ń ná ju $3 lọ lórí ibi tá a pè ní Àṣàdé Museum ní Canada. Ọ̀fẹ́ làwọn èèyàn ń wá bẹ́ẹ̀ o. Kí ni èrè mi? Èrè mi ni wípé ọmọ Nàìjíríà tó ń bẹ ní ìlú òyìnbó yóò rí pé bóun ṣe ń dé nǹkan àṣà òun ti gúnlẹ̀ kalẹ̀ dé òun àti wípé àyè gbà òun ríbi dé sí. Ṣùgbọ́n kí ni ìjọba ṣe fún irú àtìlẹ́yìn òun ni ìjọba fẹ́ ṣe fún irú àwùjọ báyìí? Ara àtìlẹ́yìn tán lè ṣe náà ni wípé kí wọ́n rí wípé àṣà ó bọ́ sí àwọn nǹkan tí ó ṣe pé wọn ò gbówó sórí ọ̀rọ̀ àṣà lọ́dọọdún ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìdajì owó kò bọ́ síbi tó yẹ kó bọ́ sí àwọn míì ni wọ́n fi ń ṣe èrè. Àwa táwa dòǹdó wípé kò gbọ́dọ̀ bàjẹ́ àwa ń náwó tara wa. Ìwọ̀nba yìí tí wọ́n ìjọba tún gbé kalẹ̀ ó tún jẹ́ èrè fáwọn kan tí wọ́n dẹ̀ mú pa àṣà rárá. Gbogbo kìíní ni ìjọba láti kíyèsí kí wọ́n ṣe ohun tó tọ́ láti rí wípé àṣà wa tó bá máa fi bí ọdún 5 á ti wúlò fún ìgbédìde ọrọ̀ ajé. Àṣàdé tọdún yìí ṣé ẹ̀yin ní èròǹgbà nípa ẹ̀ bí a fẹ́ ṣe tọdún yìí àti ṣe ní àìmọye ìgbà àti ṣe ní Canada àti ṣe Nàìjíríà ǹjẹ́ tí ọdún yìí ṣé ẹ ní èròǹgbà láti ṣe lọ́dún yìí? Látọdún tá a ti bẹ̀rẹ̀ Àṣàdé kò sí ọdún tá a ṣe nǹkan kan pẹ̀. Kódà lọ́dún tí COVID ṣẹlẹ̀ a ṣe virtual one tá a pè ní ti Àṣàdé lórí ẹ̀rọ ayélujára. Ọdún yìí náà a ti bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀. Tọdún yìí tí wàá fọ ọba lé afẹ́ṣe lórílẹ̀-èdè Nàìjíríà a ti ṣe ní lórílẹ̀-èdè Nàìjíríà nípìnlẹ̀ ṣùgbọ́n lọ́dún yìí afẹ́ṣe lórílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Nàìjíríà ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Àṣàdé. Ṣẹ̀pá àwọn ìta ṣe rí lórílẹ̀ Nàìjíríà ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ eléyìí wá jẹ́ ìjọba àpapọ̀ èyí tá a fi jọ ṣe lọ́dún tó kọjá pẹ̀lú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Canada ni ṣùgbọ́n lọ́dún yìí ẹ jẹ́ ká lọ sábùjá ẹ jẹ́ ká kó àṣà Yorùbá lọ sábùjá àwọn òtí ẹ̀ tí ì ní ìran wípé ààrẹ tí ó padà débẹ̀ yóò jọmọ Yorùbá torí ọdún tó kọjá la gba lẹ́tà yẹn pé àwọn gbà láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa ṣùgbọ́n kò sówó. Mo sì ní lẹ́tà yẹn lọ́wọ́ tí wọ́n fún wa ní ọdún tó kọjá pé ká wá ṣe. Nísìn ó ti wá dọmọ Yorùbá ìyẹn ti tún di àtúngún ọbẹ̀ ti di àtúnṣe ó túmọ̀ sí pé àátúnṣe náà ṣùgbọ́n wá ṣe é ṣe kówó padà wà torí pé ìjọba ti tuntun ló wọlé torí mo rí ìjọba yìí bí ìjọba tó ní àfojúsùn tó mọ̀ yìí pé táwọn bá ṣe irú nǹkan báyìí táwọn bá ná ó kàn síbẹ̀ ẹ̀ta lè wọlé láti bẹ̀ àfihàn lẹ̀ bẹ́ẹ̀. Orílẹ̀-èdè
United Kingdom elédè Gẹ̀ẹ́sì UK àwọn náà gbà láyè láti wá ṣe pẹ̀lú ìjọba àpapọ̀ gba ẹ̀ka orílẹ̀-èdè Nàìjíríà tó ń bẹ níbẹ̀ tó jẹ́ Nigeria High Commission wọ́n fún wa lẹ́tà náà fún àjọṣepọ̀ àwọn náà ní kò sówó ńlẹ̀ ṣùgbọ́n ká jọ ṣe padà sórílẹ̀-èdè Canada tá a ti ṣẹ̀ ẹ̀ka Nàìjíríà tó ń ṣojú Nàìjíríà ń bẹ tó jẹ́ Nigeria High Commission àwọn náà fún wa lẹ́tà pé àwọn fẹ́ ká jọ ṣe mẹ́tẹ̀ẹ̀ta yìí ni àfojúsùn wa lọ́dún yìí pé tó bá di oṣù kẹsàn-án wọ́n fẹ́ lọ parí àáṣètò orílẹ̀-èdè elédè Gẹ̀ẹ́sì àá wá sí orílẹ̀-èdè Canada àá wá padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà láti wá ṣe àkẹsẹ̀ járí ẹ̀. eléyìí ló máa mú mi béèrè ìbéèrè yìí bàbá àṣà ẹ ti ṣe ayẹyẹ àṣà day ní ilẹ̀ Canada ẹ dẹ̀ tún ti ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà ń bí tẹ́ bá gbé ìrírí tí ẹ ní nípa méjèèjì lórí òṣùwọ̀n èwo lẹ rò pé ó jẹ́ móríyá fún yín nínú méjèèjì. ẹ ṣeun púpọ̀ ṣe rí ní gbogbo ọ̀nà méjèèjì tá a ti ṣe àṣà day lórílẹ̀-èdè Canada kì í ṣe ìlú kan láti ṣe ìlú bíi méjì láti ṣe tó ti jẹ́ pé lẹ́nu ìjọba ìta yìí náà a tún rí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ dúdú ẹgbẹ́ wa tó náà tún mọ̀ fẹ́ ṣe nǹkan kan náà bẹ́ẹ̀ ni ìjọba ti wá ní pé kò lè ṣeé ṣe àti fún àwọn ẹgbẹ́ yìí ní àmì páwọn náà ń ṣe báyìí tí wọ́n náà bá fẹ́ ṣe nǹkan míì ronú sí nǹkan míì ìmọ̀ ìjìnlẹ̀ òye ẹnìkan ni wọ́n fẹ́ jókòó lé ó ṣe pé ó jẹun tí ò dáa ṣùgbọ́n tí ò bá ṣe dáadáa ń kọ́ àwa túmọ̀ sí pé ó ti bà ìrìn àjò wa jẹ́ à nílé tẹ̀síwájú wọn wá lè ṣe pípa wọn ó ti di fọ́polúyọ̀ ṣùgbọ́n tábà wọn sọ nípa ìta ṣe lórílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ìbéèrè yín àti ìta ṣe lórílẹ̀-èdè Canada ní títí àwọn nǹkan àṣà tá a fẹ́ lò a rí kójọ lórílẹ̀-èdè Nàìjíríà ní rọrùn torí pé ibẹ̀ gangan ni àṣà sọ̀kalẹ̀ sí àṣà orílẹ̀-èdè Nàìjíríà là ń gbé lárugẹ ṣùgbọ́n ní títí ìbániṣepọ̀ pẹ̀lú ìjọba lórílẹ̀-èdè Canada òyìnbó ni wọ́n ṣùgbọ́n kò nira láti rí wọn kò sì nira láti gba ìtọ́sọ́nà wọn mo mọ̀ pé ìtọ̀sẹ̀ ló lọ̀yọ̀ àti wípé bí a ṣe nílé a lè má lè ṣe bẹ́ẹ̀ lájò ṣùgbọ́n èmi máa ń wò pé ilé gan ló yẹ kó sànyàn ju àjò lọ fún ìdí èyí máa rọ àwọn tó ń ṣèjọba lórílẹ̀-èdè Nàìjíríà tó máa ti rí wípé ṣẹ́rí tó kó bá lórílẹ̀-èdè Nàìjíríà ni wípé àìmojúlówó àìmẹni tó ń sòótọ́ àìmẹni tó ń parọ́ torí ẹni tó ń sòótọ́ ẹnu rẹ̀ ó dùn ẹni tó ń parọ́ náà ẹnu rẹ̀ ó dùn ṣùgbọ́n ká máa wo nǹkan tó lóyìnbó sọ pé tested and trusted ẹni tẹ́ ẹ ti dánwò lẹ lè gbẹ̀rí ẹ̀ jẹ́ ẹni tẹ́ ẹ bá dánwò ẹ lè gbẹ̀rí ẹ̀ jẹ́ ṣùgbọ́n àwọn tẹ́ ẹ ti dánwò tẹ́ ẹ ti rí bí wọ́n ṣe nǹkan dáadáa irú wọn ló yẹ kí wọ́n máa fi nǹkan yẹn lọ ẹni tí àkówó fún torí nǹkan yẹn ṣe tá a bá mọ̀ fún lówó yóò mọ̀ rí ṣe jù báyìí lọ fún di èyí kí wọ́n máa wò ti wípé ọ̀pọ̀lọpọ̀ ló ń wá tó fẹ́ ṣe irú ẹ̀ tó máa ti rí pé ẹni yìí ṣe fọkàn tán kí wọ́n bá wọn ṣe kí wọ́n sì máa fi àwọn tó nífẹ̀ẹ́ iṣẹ́ yẹn gangan sí ẹ̀ka tá a bá sọ̀rọ̀ látòrí mínísítà à ń sọ̀rọ̀ lórí kọmíṣánná kì í ṣe pé kọmíṣánná máa fi sí culture ló nífẹ̀ẹ́ culture èmi máa gbé sórí tó lówó tó fẹ́ rí ń bẹ̀ èmi máa gbé nǹkan dọ́dọ̀ ẹ̀ asáré wo pé àwọn oníṣáré ṣe kí ní kó ń kówó jọ ṣùgbọ́n máa wọn tó máa pè gbogbo àtọ́jà máa pè máa tẹ́lẹ̀ sí lóòótọ́ ṣùgbọ́n tó bá ṣe tán ó lè mọ́ mú èsì gidi jáde ṣùgbọ́n kí ló àwọn àtàwọn kan lè fẹ́ ṣe bá débẹ̀ àwọn ilẹ̀ alágbáyà ìṣẹ̀wá gbowó oúnjẹ ta ni lágbáyà tó lè fún lówó oúnjẹ ta kò ní ṣe yẹn ṣe bí àwa ṣe fẹ́ ṣe ṣùgbọ́n torí ìtara táwa ní àtúnṣáré lọ jẹ gbèsè ká lè rí ṣe ṣùgbọ́n tó máa ń tẹ̀síwájú bẹ́ẹ̀ lọ tó máa ń tẹ̀síwájú bẹ́ẹ̀ lọ kúṣẹ́ ló máa ń múlò oníṣẹ́ yá tí náà bá dẹ̀ láwo kò lè gòkè odò bó la ṣe fẹ́ tẹ̀síwájú lọ́jọ́ ọ̀la láti lè jẹ́ kékeré káwọn ọmọ wa mọ́ tiẹ̀ bú wa pé pẹ̀lú gbogbo àǹfààní tẹ̀ tiẹ̀ ní láti gbé lu òyìnbó láti wà níbẹ̀ ibi tẹ́yìn lọ yà ló di nǹkan tó sọ yín di tẹ́ ẹ dà láyé ọ̀nà tí a fẹ́ kó rí ṣùgbọ́n tó bá rí wípé kí ni lè padà di èrè ní táwọn owó nìyẹn tàdé lérò kọ́ náà wá yóò ràn wá lọ́wọ́. bàbá àṣàrẹ́kọ̀ ẹni ọba kì í ṣiṣẹ́ òun ilẹ̀ ló ń bọ̀ wá ọ̀rọ̀ dáadáa ni àwọn ọba àsìkò táwa wáyé ọba tó ń ta ilẹ̀ ṣé wọn ta òun ilẹ̀ tó mọ́ ilẹ̀ rísì ẹ bá ń ṣàlàyé gbogbo nǹkan tẹ̀sán ni pé ọba kì í ṣiṣẹ́ kò yẹ kó bá ṣiṣẹ́ lóòótọ́ lọ́mọ tó sọ pé tọ́ bá ti fi ìjọba kò tún gbọdọ̀ wà wúre ṣùgbọ́n àwọn ọba sí ni wọ́n most of them are even more involved in àǹtà ilẹ̀ ju ọ̀rọ̀ òmìnira kankan lọ ẹ bá ń ṣàlàyé. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ẹ bí mí tó sì jọ mọ́ ọ̀rọ̀ tó wáyé nígbà tí wọ́n ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó ní Gẹ̀ẹ́sì lẹ́ǹkan wípé kí ni àwọn ọba lè ṣe mo dẹ̀ jẹ́ kó yé wọn náà máa tó máa sọ́ọ̀sìn pé ṣe rí ọba
ibi Yorùbá níbi gẹ́gẹ́rẹ́ là ń bá gbà. Tá bá ti lè pèèyàn ní ọba, ó ti ba lórí ohun gbogbo. Ṣùgbọ́n bó ṣe wá ba lórí ohun gbogbo yẹn náà, ó gbọ́dọ̀ tẹ̀ ẹ́ jẹ́jẹ́ kó lè tẹ̀ ẹ́ pẹ́, torí ilẹ̀ máa ń lu o. Ilẹ̀ máa ń lu gẹ́gẹ́ bí